ilé tó ṣì ń tẹ̀síwájú àǹtí Doris wà nínú studio pẹ̀lú wa gbogbo ẹ̀ là ń jù sí wọn lọ́lọ́kan òjọ̀kan àwọn gan ṣe kí ni wọ́n bad wọ́n ready fún wa like you know. Doris Simone. Àyìnkẹ́ ó ti ẹ̀rí ó ní nǹkan tí mo gbọ́ wọ́n ní ex-husband gangan ló discover yìí. Baby tell me who discover you nínú marriage. Yeah, no nínú movie àti gbogbo ẹ̀. Oríṣiríṣi là ń gbà kọ́ lọ ń ṣàánú fún wa. Àwọn tìrẹ beautiful angel wa. Bẹ́ẹ̀ni. Tí bá tiẹ̀ máa sọ pé mo fẹ́ fún èèyàn ní credit tó discover mi. Màá ní late Yomi Ogunmola. Wow. Torí late Yomi Ogunmola òun ni ọ̀gá mi. Òun ló fún mi ní first script tó mú mi wọ Yorùbá industry. And Yorùbá industry yìí náà ló gbé mi jáde tó jẹ́ kí àwọn èèyàn mọ̀ Doris Simone. Jẹ́ wípé àṣẹ pátápátá ni. So kò ṣe ex-husband yìí ni wọ́n discover yín. For even sake mo ti wà ní industry for like okay. Orúkọ yín Doris Simone. Kò ń ṣe ti Yorùbá wa ìgbà tẹ́yìn tí ò ṣe pé Múlíká làwọn lè jẹ́ abẹ́ jẹ́ Bùsọ́lá. Yóò bẹ̀ mọ́ ọmọ international name. Ó fẹ́ jẹ́ orúkọ àwọn olóyìnbó yẹn. Doris Simone. Torí mo jọ skin wọn. Tẹ́yìn náà yẹn ti pupa. Tẹ́yìn náà bá ti wá fẹ́ fakọ sí orúkọ mi ní Doris Simone. Doris Simone. I got to funkify it. Yeah, you have to funkify it. Yo. As a lovely person. Yo. Don't melt on it. Ẹ jẹ́ bá àwọn ọ̀nà ṣé mọ́mọ́ Yorùbá ni. Pọ́nbélé. Àbí at abroad ni mọ́mì ti gbé yín wá sí Nàìjíríà. I wish. Nísìnyí máa lọ claim red pali. Àbí kí lọ claim green pali ọ̀hún. Ẹ tiẹ̀ nígbà tí claim o bẹ́ẹ̀ bá ti wọ airport wọn lọ́hùn bíi Irish bíi gbogbo ẹ̀ kí a máa mú yín. Ibi tí Doris Simone ti ló kìkì tó pẹ̀lú òrùn yìí. Nọ́mbà ti ní lọ́tọ̀ bàbá ẹ jẹ́ fún mi lórúkọ àti nọ́mbà mo lè ẹlẹ́ni pé orúkọ yín jẹ́ Doris Simone níbi tẹ lókìkì tẹ lórúkọ dé ọ máa fún yín pálí ẹ̀yin náà. Kíákíá náà. Bá ti léyàn tó máa back mi in case tó bá máa nà mí. Wọ́n lè wọ́n jẹ́ náà yìí wọ́n tó bẹ́ẹ̀. Ọmọ Edo state lèmi. Edo. Full-blooded house-out. 100%. Ó lẹ ṣe wá gbọ́ Yorùbá tó yìí. Èkó state ló bí mi sí. Bọ́lẹ̀ dàgbà sí. Èkó state ni. Mo mu gàrí Èkó state mo jẹ. Even àmàlà Èkó state náà sef. Ẹ jẹ́. Ẹ ti fi style sọ best food yìí fún wa nìyẹn. Bẹ́ẹ̀ni láì tẹ̀ sí ìbéèrè. Láì tí ìbéèrè. Àyìnkẹ́ sì fẹ́ béèrè o. Irọ́. Kílẹ̀ tẹ wá dárúkọ gàrí ni gàrí Ìjẹ̀bú. Àǹtí ìkọ̀ǹkan beautiful and company ni o. Mo ní patricious ní níṣẹ́. Mo like. Pako. Bẹ́ẹ̀ ni o. Mo mọ̀ pé lè gbé wọ síta. Kọ́tẹ̀ bẹ́ẹ̀ tàbí ẹ̀ sì. Chicken and chips ti máa sọ tí mo dẹ̀ mọ̀ pé ẹ̀bà àti ẹ̀fọ́ ni best food ni. Àyìnkẹ́. Ó ní question kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Àyìnkẹ́ ṣe mọ̀ pé tá a bá gbé oríṣiríṣi àwọn èèyàn jàǹkànjàǹkàn wá sórí ètò, most of them they don't really go into comedy. Ó dà pé wọ́n ní lára a little, you know. Ṣé fẹ́ go into comedy tó bá yá, ẹ máa join àwọn bíi princess and all. Wọ́n ti ń ṣe already. Ṣé wọ́n ti lọ program? Ó dà pé owó wà nú ẹ̀ o. Owó ń bẹ́ẹ̀ o. Ti movie yìí. Irọ́ wọ́n ní kéèyàn má kó ẹyin ẹ̀ sí basket. Gbólówó. Ní ọba ṣe ń bí ìṣe bẹ́ẹ̀ kó máa jowó. Ǹjẹ́ tí ẹ bá ti rí opportunity ẹ̀ ṣe lè ṣe? Màá try. Bọ́ kọ́ máa dùn mí ní pé táwọn èèyàn bá rẹ́rìn máa rẹ́rìn. Àwa ṣáà rẹ́rìn. Tẹ́ bá tún kú sẹ́kún wọ́n tún fi wà swagilicious ni. Doris, a jẹ́ pé like owó gan ni o. Gidi gan. Ẹ̀dọ̀ ṣó lówó gidi ni ṣe ti lówó tó. Mo ìlú wà owó. Ẹ ṣì ń wówó. Gidi gan. Owó yẹn ṣé Dangote fẹ́ sọ pé òun ti lówó tán o. Na bẹ́ẹ̀ gàdé bẹ́ẹ̀ go. Àbí Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá. Even kí lorúkọ ti Amẹ́ríkà yìí ẹ̀hún Bill Gates. Ẹ mọ̀ sí Dáyìnkẹ́ lóhùn. Ẹ̀jọ̀ kí ló expensive jù ní ilé yín kí lẹ máa ń náwó sí jù tẹ nífẹ̀ẹ́ kẹ́ máa dọ́ pé tó bá pé kí ní ẹ̀ 2 million. Ẹ máa rà á. Ẹ rà. Ó lè jẹ́ Gucci Gabbana. Òun náà ni Zanotti. And Doris ẹ ti ń ronú jìnnà. Ó yẹ kẹ́ ronú tó yìí. Which means mo fẹ́ guess. Àyìnkẹ́ máa tún ní kí n má guess. Tọ́wọ́n fi lè sọ̀rọ̀ yẹn ó dà pé she's wọ́n wà very industrious. Wọ́n máa ń keep wọn fún, you know. Tó máa fi bring more money. Fún àwọn more Range Rovers. Fún kí ni ẹ̀? Range Rovers. Mi ì ṣe taxi. Mi ì ṣe taxi business. Dání mo ṣe taxi business. Màá máa ra gbogbo àwọn mọ́tò yẹn fi ṣe taxi. Tẹ̀lẹ̀ wọn. Tẹ̀lẹ̀. Range Rover ló nísàlẹ̀ yẹn. Sẹ̀lẹ̀ wo? Okay. Ẹ ti dáhùn. Wọ́n fẹ́ yí wa wọn dẹ̀ mọ̀ pé wọ́n lè yí wa lórí Orísun. Lórí Miliki chair yìí ẹ lè yí wa. Tẹ́ pé ẹ lè ná owó kankan sí tó bá rí pé Doris come and take this thing ẹ̀ ń gbọ́n máa jáde bẹ̀ pé I love it. Either aago or bàtà. Okay, so ká sọ pé àwọn nǹkan tó wọ́n jù ní ilé yín nìyẹn tẹ́ máa ń náwó sí, right? Ẹ gbé bàtà ẹsẹ̀ yín sókè jẹ́wọ́.
Slippers mi ní ẹyọ mo bínú ara oko ní mi. ẹgbẹ́ mi ní kẹ́ yọ bàtà God òyìnbó ní àti Doris. But anything I'm worth like 500. Yes. 500 naira. Àti Doris ẹjọ́ wọn kà mí lẹ́yìn torí Ọlọ́run. Àwọn jọ gbogbo ẹ̀ náà la tún gbọ́ ti rògbòdìyàn òkè Doris Simone kò tí ì sí Doris Simone ò fẹ́ rí màárì mọ́ kò fẹ́ ṣe gbá kò fẹ́ ṣàwo nígbà wo lẹ fẹ́ rí màárì. Well mi ò sọ pé mi ò fẹ́ rí màárì. Àsìkò Ọlọ́run lójú àti wípé mo máa ń sọ náà ní káàkiri pé Ọlọ́run bá sọ pé àsìkò tó fine títò Ọlọ́run bá ní àsìkò ìtìtò ọwọ́ ìlànà gòdù. Irú ọkùnrin ogun lẹ wá ń wá báyìí tó wù yín tó ń wù yín àbí dáàdì mi ń wù yín. Ṣọlọ́wọ́ irú owó Bill Gates mo fẹ́ o. Kí ló dé? So ẹni tó bá lówó ń sìn. Bẹ́ẹ̀ ni. Ok ká kú sọ pé Bill Gates gangan lẹ fẹ́ báyìí. Well tó bá possible tó bá yọ. Wọ́n lè fẹ́ Trump. All join. Ok all join. Irọ́. Trump. Kò ìdè level yẹn. Ọba yóò jẹ president Doris Simone ẹ láì kọkùnrin máa rẹwà. Well kò mọ̀ pé àwọn tó rẹwà yẹn Fàwọ́rájà ni. Fàwọ́rájà people. Ìyọ̀bọ̀ mi ní kọ́ máa rẹwà náà nígbà fẹ́fẹ́. Wọ́n dá tó wọ̀n bá. Ṣé ní tonílẹ̀ pa ni àbí tó lọ́rọ̀ bọ̀dé yìí? Àbí gíga kúkúrú ẹlòmíì máa ní I love tall dark, you know. Tall dark and seven and rich. With 6 cars, right? Oh my God. No, tó bá ti ní 6 cars. It's okay. 6 parts. 6 cars. 6 cars. It's okay. Okay, you'll be very, very, you know. Kò ṣe cars nìkan o. Okay. Ó gbọ́dọ̀ ní owó, ó ní investment, kó ní àpamọ́ náà, ó ní àwọn ilé káàkiri. All over the world ni o. Ọkùnrin náà lọ, ṣé ẹ lè bọ́kùnrin jìyà ni? Ní stage yìí Àyìnkẹ́ ìwọ náà ro. No, ní stage no. Mo bá sọ pé ní sí for better for stay for worse for go ni. Sọ yìí náà ṣe for worse for go. Irọ́ o, mo kàn ń sọ ni. Mo ní nǹkan táwọn èèyàn ń sọ nìyẹn. Torí nísìnyí, bóyá fine, touche, handsome, dark, you know, nígbà ẹ̀kọ́ ti ń bọ̀ ìpé tí mo máa mi lé. Tí ò sówó. Tó dẹ̀ wá hard working. Sorry case. Ọ̀yọ́ lẹ́ni ẹ wà. Tó bá sówó tó bá wà hard working ẹ ṣì lè bá fẹ́ irọ́ mi gbé pé. Mi ò ṣe bí bàbá àjà ẹ ṣì lè bá fẹ́ mi gbé pé owó sì lè wà. Kò jọ. Ọgbọ́n Ọlọ́run ṣògo ni. Wọ́n ti wà packaged already now. So ẹni tó bá fẹ́ wọlé gan-an ó ní láti wà extra, you know. Mi ò ṣe sùúrù lé bọ̀. Ibo lẹ nífẹ̀ẹ́ mo mọ̀ pé má máa jẹ́ kó máa fojú tí ò dàbò yín ní. Ẹ wo ọmọ kan ṣe kọ́mẹ́dì ni o. Àti bí kọ́mẹ́dì wà lára wọn. Mo mọ̀ pé ẹ wà very touche, ẹ wà very okay but bẹ́ẹ̀ tí mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ yín ni wípé tí ẹ bá ibi tẹ́ ń gbé ń sìn yàtọ̀ sí ibi tẹ́ ń gbé ń sìn tí wọ́n bá fẹ́ gbé yín lọ síbòmí ibo lóhùn yín láti gbé ṣé banana ṣe lọ Banana Island àbí gbogbo àbí tán ti sọ gbogbo tó ti èmi fẹ́ create tèmi ni Pineapple Island. Tẹ́tí nílé tí tó kọ́ ni mo fẹ́ create free house ń bẹ̀. Tí mo fẹ́ fún mi free house. Lọ mi ò lọ Island. Wọ́n ní Pineapple Island. Pineapple Island èmi ni ma create ẹ̀ sí mainland. Mainland ló máa wà kò ń ṣe island island yẹn traffic omi wọn ò dáa mosquito ibẹ̀ yẹn gangan náà ti manufacture mosquito. Ká sọ pé ẹ like island níbo lẹ wá nífẹ̀ẹ́ sí inú gbogbo Nàìjíríà wa ilé ìpò wa yìí. Inú gbogbo Nàìjíríà. Bóyá mo ti. Wọ́n ní bàbá ti touche up. We have touche places ní Mushin now tó fine dáadáa. Bí Palm Avenue, Palm Riser. Palm Guinea. Torí mo ìmọ̀ Palm Avenue. But Palm Riser yẹn mi ò mọ̀ yẹn. Wọ́n ṣẹ̀ṣẹ̀ develop ibẹ̀ lọ. Ìrọ̀lá. Ẹ ti sọ̀rọ̀. Bóyá bírú Magodo. Ìkẹjà GRA. Ẹ like ọmọlè. Cases wà o. Don't crowd it. Wọ́n ní èèyàn ti pọ̀ ju àwọn èrò ti pọ̀ jù bẹ́ẹ̀. Mi sọ jáde láwùjọ ẹ̀. Dákẹ́. Thank you. Ìlú wo lẹ wá yàn láàyè? Wọ́n lè rí ilé náà. Sọ pé kí n reject ẹ̀. Even tó bá fún mi ilé mu sí mi yẹn mi pé kí n reject ẹ̀. Àti èho ilé ẹ̀. Anywhere around tó bá fún mi náà máa gbà. Ǹjẹ́ tí ẹ lè rántí àwọn àmì ẹ̀yẹ tẹ́ ti gbà lọ́lọ́kan òjọ̀kan? Okay, mo lè rántí díẹ̀ bóyá àwọn recent ones Tush Award. Kí ni wọ́n fún yín bẹ̀? Role Model of the Year. Wow. Ẹ ti hàn rí o.
ìrántí orúkọ ni. ní school gbà yẹn tó bá ti gbé test fún mi tí mi bá ti mọ̀ máa họrí bá. no téèyàn bá họrí yẹn ìgbà yẹn ni answer máa fi wá. iye yẹn máa sọ. máa họrí báyìí. aṣáájú pọ̀ lọ́wọ́. máa ní máa jẹ̀dí báírò náà. àti jẹ ìbọn yẹ jẹ̀dí báírò. débi tí mo tún ti jẹ mo ti jẹ ìrẹsà nù fẹ́ sùn mọ́ ọ̀sẹ̀. Mathematics ló. Maths náà ni. Maths ni wọ́n lé. Tó bá ti wá lé lálejò tó bá ti wá dé bí university wà báyìí fẹ́ sáwọ́ maths com torí maths díẹ̀ ló máa ṣe. Mathematics. Maths díẹ̀ ló máa ṣe. Ọtún bá ń bẹ̀. Fìbọ̀dá sí maths lẹ́yìn. Maths ló pe bẹ́ẹ̀. Mathematics. Àwọn àmì ẹ̀yẹ. Teacher awards. Zafa Awards. Okay. Best Actress. Mo gba like 2 awards la America ní gbogbo last year yẹn Yoruba Heritage Award. Okay. Wọ́n pọ̀ tẹ̀tẹ̀ lè rántí àpẹẹrẹ pé ẹ̀ ń ṣiṣẹ́ takuntakun náà nìyẹn kó tẹ̀ tó máa fún yín láwọn àmì ẹ̀yẹ àtúgbà l'Amẹ́ríkà náà. Very serious something. It's not something. It's not something. Àmì ẹ̀yẹ pọ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan fún ẹni tó bá kójú òṣùwọ̀n, fún ẹni tó bá dá ganja, fún ẹni tó bá mọ tó ń ṣe nínú movie industry. Àti wáyé wà nínú studio àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká dé òkè náà tí a bá padà dé ètò mọ̀ tẹ̀síwájú pẹ̀lú Fàájì Unlimited. À ń bọ̀.